ìlàsìkò ó ti wọlé. Hello ọ̀gbẹ́ni kí ni kéèkì tí mo ní kó gbé wá ibo ló wà pé kí ni wà wá ló kàn náà ó. arákùnrin ìyá jẹ́ ẹ má bínú sá. ibi ìlò wà tí mo ti ń fi ẹgbẹ́ ẹ má bínú kó má dàbí pé ìgbéraga ni sá. ẹ Tinubu la wà ẹ kò yẹ kó gbé kọ́ mi. ẹ má bínú sá. sá kéèkì tí tẹ́ni kí n gbé wá. náà mo ní kó gbé jáde. aláǹgbá ti yàgbẹ́ sórí ẹ̀ sá. ẹ̀gbẹ́ sórí kí ni. aláǹgbá yàgbẹ́ sórí kéèkì yẹn sá. kéèkì ọlọ́tẹ̀ bí ta fẹ́ lò lẹ́ni. bẹ́ẹ̀ ni sá mo ń bọ̀ sá. ìwà ayé ò lè lé yìí ọlọ́run àgbà mi o yẹn ní èní 15 December 2023 tí jọmí lójú ọ̀rẹ́kùnrin Enoch tó ń ṣe ọjọ́ ìbí pàpà síbẹ̀síbẹ̀ arákùnrin yìí kọ̀ ó ní alágbáyàgbẹ́ sí kéèkì àkílẹ̀ afẹ́ tẹ̀lé sí báyà ni wọ́n fẹ́ ṣe kí ni ọmọ yìí sí báyìí o àmọ́ ṣáà mọ̀ wípé àṣà ni má ṣe ó lè fi tiẹ̀ kó bá tọmọ lọ́mọ ṣùgbọ́n mo gbàdúrà fún ọ ìwọ ọ̀rẹ́kùnrin olúwàjọmí lójú Enoch ó ṣoríire láyé gbogbo kádàrá rẹ èyí tí Ọlọ́run ti kọ mọ́ àti èyí tó mú wá látọ̀run ó rí lò ayé ò ní tako sálà ẹ iwájú lọ́wọ́ àfúnni ń gbé iwájú lọ́wọ́ ẹ̀ ọ́ máa lọ ọ́ máa rí ṣe láàárín àwọn ẹlẹgbẹ́ ọ̀ tayọ lọ́jọ́ ìbí tó ṣe yìí ó ṣe 70 ó ṣe 20 bàbá Fọyánmu èyí tó jẹ́ bàbá rẹ olóníkàkí ọ wípé happy birthday ìgbà ọdún kan ni fún ọ máa ṣeré òkè òkun tí à ń wò ní ó débẹ̀ lágbára Ọlọ́run ṣùgbọ́n èyí tí àwọn jẹ́ báyìí kéèkì tó yẹ ká dẹ̀ tún fi gbogbo ẹ̀ ká fi kún lẹ̀ lẹ́nu arákùnrin ní nǹkan yàgbẹ́ sí Ọlọ́run well mo mọ̀ wípé iye ò ní dí ẹ lọ́wọ́ àti ṣe rẹ láyé kò ní ní ìkọsẹ̀ happy birthday to you.